ká kíra wa ọmọ Yorùbá ẹ jẹ́ abára wa yọ̀ ṣẹ̀ṣẹ̀ ká bára wa jó àwa ọmọ Yorùbá ti gòkè àgbà o. ọmọ aráyé sọ wọ́n sọ kiri àwọn pẹ̀gànpẹ̀gàn ṣẹ́nu bọ̀ ni wọ́n sọ kiri wọ́n lọ́jọ́ ní Yorùbá wọ́n lálẹ́ ní Yorùbá láì fẹ́nu yín wọ́n náà Yorùbá pa Yorùbá dé Yorùbá wọlé ọ̀tá lulẹ̀ olúwo Yorùbá fojú ọ̀tá gbolẹ̀ olúkúrú ìgbà yìí lọ́la àwa mọ̀ ọ̀pá ọ̀gbà bẹ̀rẹ̀ àwa ọmọ Yorùbá ti gòkè àgbà o. Sọpọ̀lẹ̀ ni wá kó wá wo bí ilé tí ń jóná bí pápá kó wá wo bí mọ́tò tí ń jóná bí pápá kó wá wo bí ènìyàn tí ń yọ̀rọ̀dọ̀ bí àkàrà ẹ̀wẹ́ tiẹ̀. Kó takuru. ẹ̀wẹ́ tiẹ̀. Kó yọ̀rọ̀dọ̀. ẹ̀wẹ́ tiẹ̀. Kó takuru. ẹ̀tún bá mi wẹ́ tiẹ̀. Kó yọ̀rọ̀dọ̀. Ìgbà yìí lọ́jọ́ àwa mọ̀ ọ̀pá ọ̀gbà gbẹ̀rẹ̀ àwa máa bá Olódùmarè lólùgbèjà o àwa ọmọ Yorùbá ti gòkè àgbà o. ó lé ju tí wọ́n lọ o ẹ̀dá wa máa ló mú wọn o àwa ti jàjàyè ẹ̀jẹ̀ ọ̀tá làwa tẹ mọ́lẹ̀ o láfi ṣètùtù àlàtòní lọ òkè la ó máa wà o òkè la ó máa wà o látòní lọ òkè la ó máa wà o títí ayé o òkè la ó máa wà o aga jù wọ́n lọ. Òkè la ó máa wà o. Ẹ bẹ̀rẹ̀ ijó yá. Òkè la ó máa wà o. Látòní lọ. Òkè la ó máa wà o. Aga jù wọ́n lọ. Òkè la ó máa wà o. Látòní lọ. Òkè la ó máa wà o. Aga jù wọ́n lọ. Òkè la ó máa wà o. Aga jù wọ́n lọ. Òkè la ó
Navy blue check. Yakama. 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 Just Igbo. Just Igbo. Igbo. I'm got you confused. The love is too much. 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 Yakama. Yakama. Let's go. Ẹ kú dédé àsìkò yìí, ẹ kú bó ṣe lọ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá, gbogbo ẹ̀yin olólùfẹ́ Ọmọlúkà Great TV. Mo kí yín lọ́mọdé lágbà lọ́kùnrin lóbìnrin lónílé lálejò, gbogbo yín ni mo kí. Mi ìkúkú lólódì ẹnì kọ̀ọ̀kan. Mo kí ẹ̀yin tẹ́ ẹ fẹ́ mi, mo tún kẹ́yin tẹ́ ẹ fẹ́ mi náà. Gbogbo yín náà ni mo kúkú kí, kò sẹ́ni tí mo bá lòdì. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀, Ọmọlúkà ni mò ń jẹ́, ìyẹn fún ẹ̀yin tí ẹ ń wò mí fún ìgbà àkọ́kọ́. Ọmọlúkà yín rèé, mo kí yín pé ẹ kú bó ṣe ń lọ. Mo kí ọmọdé, mo kí àgbà, mo kí onílé, mo kí àlejò. Yorùbá bọ̀ orí bí ó bá nídìí obìnrin èjẹkùmọlú. In tí mo torí ẹ̀ wálé ní ẹ̀tún farabalẹ̀ gbọ́, kò kú ní nǹkan méjì náà. Ọ̀rọ̀ Yorùbá nation yìí náà ni. Ọ̀rọ̀ Yorùbá nation yìí náà ni, kò kúkú sí nǹkan méjì náà. Torí pé kí ni? Tí èèyàn bá ń fẹ́ ló máa ń pọ̀ lọ́la, ìbáraẹnjẹ sọ ní tá a fẹ́ ní pọ̀ lọ́la ẹni. Ìdí ni wípé tí èèyàn ń fẹ́ lọ́kàn ẹ̀ òun lèèyàn máa ń rí pẹ̀lú àdúrà àti títẹpá mọ́ṣẹ́. Yorùbá ní ológun ẹrú kú, aṣọ ẹ̀kú kan. Ohun téèyàn fẹ́ ló ń pọ̀ lọ́la ẹ̀, ohun tèmi ń fẹ́ òun lọ̀rọ̀ Yorùbá nation. Ẹ̀yin tí àjọjọ ń tẹ̀ ń wò wá gbogbo ìgbà, ẹ kì í ṣe àjèjì ìrìn àjò yìí mọ́, ẹ kì í ṣe àjèjì wa mọ́ nínú ìrìn àjò Yorùbá nation yìí. Ṣùgbọ́n mo fẹ́ kí gbogbo wa understand, mo fẹ́ kí gbogbo wa mọ kinní kan dájúdájú pé bó bá pẹ́ títí wọ́n ní akólòlò àpè bàbá. In tí mo dẹ̀ ń fẹ́ kí ẹ̀yin ọmọ Yorùbá kẹ́ understand òun ni wípé ṣé ìhà tí àwa ọmọ Yorùbá tá a kọ sí Nàìjíríà, ṣé ìhà yẹn làwọn ọmọ Ìgbò kọ sí Nàìjíríà? Ṣé ìhà yẹn làwọn ọmọ Fúlàní ni wọ́n kọ sí Nàìjíríà? Ṣé ìhà yẹn làwọn Haúsá kọ sí Nàìjíríà àtàwọn ẹ̀yà tó kù? Ẹ jẹ́ ká bira wa léèrè, àwa ọmọ Yorùbá. Ṣé mọ̀ pé táwa bá sọ̀rọ̀ ẹnì ká gbẹnu lọ, ẹnì kí ni wọ́n ń sọ, kò sí wàhálà. Ẹ̀yin tẹ́ ń wò mí ní Facebook, ẹ bá mi pín ètò yìí. Ẹ̀yin tẹ́ ń wò mí ní TikTok, ẹ ti mọ bó ṣe ń lọ. Ẹ pín kẹ́dẹ̀ má bá mi ṣe kíni, ẹ má bá mi tẹ̀. Mo lè má dárúkọ yín bọ̀, tọ́lọ́run mọ̀ yín. Ọlọ́run dẹ̀ máa bá mi gbàdúrà fún gbogbo yín. Ẹ wo bí nǹkan ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Nàìjíríà yìí. Tẹ́ ẹ bá wo bí nǹkan ṣe ń lọ, eléyìí fi àmì tó dájú hàn wípé nínú ìgbéyàwó tipátipá lájọjọ ń ṣe nínú Nàìjíríà. Màá fún yín láwọn instances, màá fún yín láwọn àpẹẹrẹ kó lè prove fún wa pé ìgbéyàwó tipátipá òun lájọ ń bára wa ń ṣe nínú Nàìjíríà. Ṣé rí nínú ìrìn àjò yìí, èmi fẹ́ kí gbogbo yín ẹ jókòó bí mo ṣe jókòó yìí conveniently. Ẹ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ara yín. Ẹ béèrè ìbéèrè. Ǹjẹ́ mo nífẹ̀ẹ́ ara mi gan? Ǹjẹ́ mo nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá? Ǹjẹ́ mo nífẹ̀ẹ́ àwọn ọmọ tí mo bí? Tó bá jẹ́ lótìtọ́ ni mo nífẹ̀ẹ́ àwọn ọmọ tí mo bí, kí ni mo pinnu láti fi sílẹ̀ fún wọn tí mo bá lọ? Tó bá jẹ́ lótìtọ́ ni mo nífẹ̀ẹ́ Yorùbá, kí ni ìpinnu mi láti rí i pé ilẹ̀ Yorùbá ó jẹ́ orílẹ̀-èdè tó dára?
tó bá jẹ́ lóòótọ́ ló nífẹ̀ẹ́ ara ẹ kí ni ìpinnu ẹ láti ipa wo ló pinnu láti kó fún bí ìwọ fúnra rẹ bó ṣe máa contribute sí ìran Yorùbá. Ẹ béèrè ìbéèrè yìí lọ́wọ́ ara yín ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nínú wa la ò understand rárá wípé tá a bá ń sọ pé a nífẹ̀ẹ́ ara wa tàbí tó ń sọ pé o fẹ́ràn ìran ọmọ Yorùbá tàbí tó ló fẹ́ràn àwọn ọmọ tó o bí tó o bá ń sọ wípé wọ́n Nàìjíríà òun tanra ẹ jẹ ní o ò nífẹ̀ẹ́ ara ẹ o ò dẹ̀ nífẹ̀ẹ́ ọmọ tó o bí o. Olóò fẹ́ràn ọmọ ẹ ó dẹ̀ bá wọn sọ pé wọ́n Nàìjíríà tí ò ti sí ìrètí fún àwọn ọmọ tó bí. Ẹ jẹ́ rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ àwọn àṣírí ló wà nílẹ̀ tẹ́ ẹ mọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ ló dẹ̀ ti wà tẹ́ ẹ mọ̀ ṣùgbọ́n nítorí àìbìkítà àìkíyèsára àti àìka nǹkan sí kò jẹ́ kí ẹ rí òtítọ́ yẹn kò jẹ́ kí ẹ dúró ti òtítọ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣírí ló kúnlẹ̀ tó jẹ́ pé ààyè ò gbà wá torí pé kí ni inú Nàìjíríà la wà. Àwọn tó ń ju bọ́ǹbù àwọn tó ń kidnapu àwọn tó ń pààyàn wọ́n wà nílẹ̀ Nàìjíríà ò ní lépa wọn. Àwa tán bá rí pa fẹ́ tú àwọn àṣírí tí ò yẹ kó tú jáde tá a bá ń sọ àwa náà máa lépa ẹ̀. Mi ò nídìí láti tàn yín àwọn reason tí mo ṣe ń hold onto some secrets some tangible information critical information tó lágbára reason tí mo ṣe ń get hold of it nìyẹn tí mo ṣe ń gbìyànjú àti tọ́jú ẹ̀ tí ìbá ṣe bẹ́ẹ̀ ni màá máa tú ọ̀rọ̀ jáde. Ẹ má jẹ́ ká tanra wa jẹ kì í ṣe pẹ́rù ń bà mí ṣùgbọ́n ibi tí mo rọra ní mo forí pamọ́ sí yìí kò ná ìjọba lẹ́nìtì láti mọ ibi tí mò ń gbé láàrin ìṣẹ́jú béléjà wọn mọ̀ bẹ̀ wọ́n á wá mi rí wọn lágbára láti ṣe gbogbo wọ̀nyẹn. Ṣùgbọ́n tí ìyẹn bá tún ti kúrò ẹ rí i pé kò tún sí nǹkan míì tíjọba lè ṣe mọ́ ju wípé kí wọ́n ṣe èké kí wọ́n fìyà jẹ aláìṣẹ̀. Ẹ farabalẹ̀ kẹjẹ ká jọ bára wa sọ̀rọ̀. Olóò nífẹ̀ẹ́ Yorùbá o fẹ́ràn ọmọ tó bí mò ń challenge ẹ mò ń béèrè lọ́wọ́ ẹ kí ni ìpinnu tí Nàìjíríà ní sílẹ̀ fún àwọn ọmọ tó bí tó fẹ́ràn. Ìwọ fúnra ẹ tó nífẹ̀ẹ́ àwọn ọmọ tó bí kí ló plan sílẹ̀ fáwọn ọmọ yẹn. Màá béèrè question díẹ̀ lọ́wọ́ ẹ. Màá jẹ́ kó mọ̀ wípé kò sí nǹkan kan tó nípinnu ẹ̀ sílẹ̀ fáwọn ọmọ tó bí o dẹ̀ ló fẹ́ràn wọn ìwọ fúnra rẹ o ò lè plan sílẹ̀ fún wọn báwọn bàbá tó bí ẹ bí wọn ò ṣe rí plan kankan ṣe sílẹ̀ fún ìwọ fúnra ẹ. Bàbá tó bí ẹ bóyá òṣìṣẹ́ ìjọba ni ó ṣiṣẹ́ bóyá 20 years 30 years 40 years kò lè achieve anything ju orí ọ̀fẹ́ gbọ́ràn ẹ orí ọ̀fẹ́ kan ṣoṣo tó ní òun ni pé ó lágbára ó lè rán ẹ lọ léèwé ó lọ school. Nígbà tó dẹ̀ lórí ọ̀fẹ́ tó lọ school tó dé ìwọ náà gbogbo nǹkan tó lè achieve láyé ẹ òun ni pé o tún ríṣẹ́ ìjọba níwọ̀nba díẹ̀ o tún ríṣe. O ṣiṣẹ́ ìjọba o ti lò 10 o ti lò 20 years o ti lò 30 years o ní agbára àti ra ilẹ̀. A plot of land you cannot achieve it. Now lẹ́yìn gbogbo atótónu yìí o wá lò 35 years all you can achieve tó o dúpẹ́ fún òun ni pé orí àwọn ọmọ ẹ orí wọn rán lọ school bóyá mẹ́ta bóyá méjì tàbí mẹ́rin o tọ́ wọn lọ school nípa owó iṣẹ́ ẹ. O wá ṣetán ní yunifásitì ó wá ṣetán lẹ́nu iṣẹ́ tó o ti ń ṣe for 35 years o rí nǹkan kan mú bọ̀ wálé tó lè proud of wípé tí mo èrè mi rèé lẹ́yìn 35 years tí mo ti ṣiṣẹ́ you cannot proud of anything. Ìyẹn wá dúró bẹ́ẹ̀. Àwọn ọmọ ẹ gbogbo owó tó o gbà tó o fi ṣiṣẹ́ for 35 years tó o fi tọ́ wọn kí ni èrè táwọn ọmọ wọ̀nyẹn wá rí? Because àkọ́bí ẹ rèé
is a degree holder. Ìkejì rèé is a degree holder. Ìkẹta rèé is a degree holder. Ìkẹrin rèé is a degree holder. Kò sí kankan nínú wọn tí wọ́n ní iṣẹ́ tó níláárí lọ́wọ́ tí wọ́n lè máa sọ yìí pé ọmọ mi wà níbi tó ti ríṣẹ́ ṣe. Kò sí kankan nínú wọn tó ríṣẹ́ tó níláárí ṣe o. Èyí tó ríṣẹ́ tó dáa jù nínú wọn ló ṣiṣẹ́ pẹ̀lú private sector tó ti ń gba 25,000 tàbí 40,000 highest as salary ẹ̀ lóṣù. Pẹ̀lú current economy, pẹ̀lú current inflation, pẹ̀lú current wàhálà tó wà káàkiri, ibi tó ti lè sọ yìí pé o proud of o ní pé ọmọ ẹ̀ ń ṣiṣẹ́ níbẹ̀, ó ń gba 40,000, ó ń gba 50,000 pẹ̀lú bí kan ṣe ń lọ. Eléyìí tó bí ṣe kejì, ìyẹn ò tiẹ̀ ní lọ́kì kankan. Ìyẹn ò tiẹ̀ ní lọ́kì kankan. Ìyẹn káàdì ló ń tà. Ẹlẹ́ẹ̀kẹta níṣe nìyẹn ń ṣe marketing kiri tó fẹsẹ̀ ń wọlẹ̀ tó bá wọn èèyàn ń wá mẹ́kẹ́tà báyà ẹ wá ra lẹ̀ ẹ wá ra lé òun lòun ṣe kiri. Last born ìyẹn ti ẹ̀ jókòó sílé tó ń jẹun ni torí kò rí kankan ṣe láti ìgbà tó ti dé láti school. Mo wá bí ẹ sọ fún mi kí wá ní èrè tó ní lórí iṣẹ́ tó ṣe. Then kí ni ìpinnu ẹ fáwọn ọmọ tó bí? Ìwọ tó dẹ̀ ṣiṣẹ́ ìjọba tó jẹ́ pé òun ta ata àti irú àti iyọ̀ tó ń diyọ̀ lọ́jà, òun ni wọ́n ń ṣe owó lápò, owó gúrúmì, owó gbámúlé láńtà, owó máyọ̀ síbí. Ìwọ ó gba gbogbo ẹ̀ ó fi tó àwọn ọmọ yẹn lọ school. Ó gbìyànjú ó lágbára ó tọ́ kìíní, ó lágbára ó tọ́ kejì. Ẹlẹ́ẹ̀kẹta agbára ẹ̀ ò gbé. Ẹ̀kẹrin ò rọgbọ́n dá sí. Àwọn rèé nílẹ̀ nínú àwọn mẹ́rẹ̀ẹ̀rin, mélòó nínú wọn ló níṣẹ́ tó níláárí? Mélòó nínú wọn ni wọ́n wá lè fọwọ́ sọ̀yà yìí pé o ní ìpinnu rere sílẹ̀ fún? Àwọn náà tán dẹ̀ ń wò mí tó bá wà lára wọn, mélòó nínú yín lẹ lè fọwọ́ sọ̀yà yìí pé mo ní future tó dáa? Ẹ má sì mí gbọ́, kì í ṣe pé ẹ ní ọ̀la tó dáa, kì í ṣe pé ẹ ní good destiny, kì í ṣe pé ẹ ní future tó dáa. Ẹni ṣùgbọ́n orílẹ̀-èdè ibi tẹ́ ti lè sọ pé ẹ ní future tó dáa tẹ́ẹ̀dẹ̀ máa dúró lé lórí kì í ṣe orílẹ̀-èdè bíi Nàìjíríà. Nàìjíríà ti bà gbogbo future yín, ó ti bàjẹ́ lèmi ń sọ fún yín tí gbogbo yín dẹ̀ mọ̀. Ìyẹn gangan lèmi fẹ́ kẹ́ dìmú gbogbo ẹ̀yin ọmọ Yorùbá. Ìyẹn mo fẹ́ kẹ́ rí mú dání. Pẹ̀lú bá a ṣe ń sọ̀rọ̀ tó, a sì rọ́pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ Yorùbá tó sọ pé ẹ lọ́jọ́ kó jáde kò sí kan tó ń jẹ́ pínpín, kò sí tó jẹ́ pé a fẹ́ pín. Mi sọ pé bẹ́ẹ̀ mi ṣe ronú kẹ́yìn náà ronú bẹ́ẹ̀. Ṣùgbọ́n Yorùbá pé ó ní ìgbẹ̀yìn ló máa yọ ọmọ olóko àdá. Kò sígbàkigbà tẹ́mi bá ń gbàdúrà mo máa ń bẹ Ọlọ́run ni tó wàhálà yìí bá délẹ̀, rántí àwa tó fún lórí ọ̀fẹ́ láti mọ̀ tá a dẹ̀ kéde tá a pariwo fáyé, rántí wá sí rere ìwọ Ọlọ́run. Gbé wàhálà, gbé ìdààmú, gbé ebi, gbé ikú, gbé àìsàn fòwádà káwa má bá wọn nípìn nínú ìwọ Ọlọ́run. Àwa tó ń polongo fún gbogbo ayé yìí, bóhùn wọn kan gbọ́, bóhùn wọn kan má gbọ́. Torí pé kí ni? Nóà lọ́jọ́ kìíní àná ó ké tan pé ẹ̀yin èèyàn ẹ padà kúrò nínú ẹ̀ṣẹ̀, ẹ tọ̀ Ọlọ́run wá. Ọlọ́run ní tẹ́ ẹ bá ti ronú pìwàdà òun máa payé rẹ́ pẹ̀lú omi. Àwọn èèyàn ò gba Nóà gbọ́, ṣùgbọ́n Ọlọ́run ṣe kinní kan, Ọlọ́run save life Nóà. Kò wá jẹ́ kó jẹ́ Nóà nìkan, Ọlọ́run gba Nóà là, ó tún gba àwọn ọmọ tó bí là. Àwọn ọmọ yẹn tún kó àǹfààní yẹn ran àwọn ìyàwó tán bí tán fẹ́. Irú ẹ̀ máa ṣẹlẹ̀ sí irú àwa wọ̀nyí. Ẹ má ṣì mí gbọ́ o. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbọ́, tẹ́ ẹ dẹ̀ gbàgbọ́ nínú àwọn ìkéde wa wọ̀nyí pé Nàìjíríà ò lè ní ìpinnu rere fún yín. Kò sí àǹfààní rere tí Nàìjíríà ní plan ẹ̀ fún yín. The only solution táwọn ọmọ yín fi lè ní ìfọ̀kànbalẹ̀ pé àwọn ní ìrètí tó dáa lọ́la, òun ni kí
ẹ ní ìgbàgbọ́ nínú orílẹ̀-èdè yín. Unable to go live. Go live and let it do an internet error. Check your internet again. Orí yín ò pé. Orí yín. No fuel subsidy in the budget. There's no fuel There's no fuel subsidy in the budget. That is the truth. That is the. Orí yín. Internet error. Orí yín dàrú. Àbẹ́ mọ̀mọ́ tẹ kíní. Orí yín fọ́ká síbẹ̀. Gẹ́gẹ́ bí àlàyé tí mò ń ṣe lọ. Now, ẹ jẹ́ ká wá gbé gbogbo wọ̀nyẹn sẹ́gbẹ̀ẹ́. Ẹ wá padà wálé. Ẹ wá fi ojú sùnùkùn. Ẹ fojú àgbà. Ẹ fi wo bí kan ṣe wá ń lọ Nàìjíríà. Ọlọ́gbọ́n nìkan ló lè yé o. Kì í ṣàwọn apọ̀dà. Kì í ṣàwọn dìdìrín díròbó. Àwọn olè oníjẹkújẹ. Àwọn dìdàbọ̀tì yẹ́sà. Àwọn òmùgọ̀. Kì í ṣerú wọn. Ṣùgbọ́n àwọn ọlọ́gbọ́n òun ni tó ń ṣẹlẹ̀ nínú Nàìjíríà máa yé. Wọn ò nílò láti sọ fún yín. Àwọn Arẹwà ti sọ wípé àwọn ṣe tán àwọn fẹ́ lọ. Àwọn already pẹ̀lú Nàìjíríà mọ́. Wọ́n ti sọ lọ́rọ̀, wọ́n sọ lówe. Ó dẹ̀ nídìí tírú ẹ̀ fi wáyé. Mo sọ fún yín láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Mo ní Fúlàní ò ní jẹ́ kí Tinubu gbádùn ìjọba ẹ̀. Wọn ò ní jẹ́ kí Tinubu ríjọba yìí lò. Mo sọ fún yín. Mo dẹ̀ ń tẹnumọ́ fún yín. Àṣírí pọ̀. Èmi kàn ń try àti protect life tara mi àti tàwọn ọmọ àti ìyàwó ni. Torí pé kí ni? Ọgbọ́n lèèyàn fi ń pa irú ẹpọ̀n. Ẹ gbọ́ o, ẹ listen. Ẹ gbọ́ kẹ́ listen sí mi. Tinubu di president Nàìjíríà. Ó láwọn ìgbésẹ̀ kan tó gbé. Èmi ò kúkú mi sí ní pé bóyá mò ń support Tinubu. Torí mò ń sọ mò ń tún sọ. Tinubu by fire by force. O gbọ́dọ̀ make sure pé Nàìjíríà dáa o. Tó o bá rí ṣe wàhálà ló wọ o. Torí wọ́n fúnra ẹ mọ̀ pé Nàìjíríà ò sí tán fẹ́ túnṣe nínú Nàìjíríà kó o tó gba ìjọba yìí o. Ẹnì jẹ́ kí n sọ̀tà fún yín. Kò sí tí Tinubu fẹ́ ṣe. Mo fi everything tí mo ní láyé mo fi búra fún yín. Ọdún 4 tí Tinubu máa lò yìí ẹ máa sunkún mi. Kì í ṣe pé ọdún kan lẹ́sìn ló bá ẹ̀ ń ké tantan. Ẹ kọ sílẹ̀. Ọdún 4 Tinubu yìí ẹkún lẹ máa fi sun. Kò sí kankan tẹ́lẹ̀ tí Tinubu fẹ́ ṣe fún yín. Kò sí solution lọ́wọ́ Tinubu. Kò sí anything nípa ẹ̀. Ẹkún ni. Because number 1, gbogbo bí Tinubu ṣe ń ṣe ló ń bí àwọn méjì kan nínú. Ó ń bí ọmọ Ìgbò nínú. Ó ń bí Fúlàní nínú. Ibi tó dẹ̀ wá jẹ́ cross tó wà ńbẹ̀ tó tún jẹ́ kọ́rọ̀ yẹn dùn àwa wọ̀nyí tó fi ń ta wá lára ni wípé àwa tá a jẹ́ Yorùbá gan àgbádùn ẹ̀. Inú ń bí àwọn ọmọ kòbòkòbò. Inú ń bí àwọn ọmọ Fúlàní. Àkàwùsá yìí pé Tinubu wà nínú ìjọba ó ń ṣe ìjọba bí eléyìí. Àwọn nǹkan tí wọ́n ní agbára tán ní ìkápá wọn tán ní ìkáwọ́ wọn. Ọ̀pọ̀lọpọ̀ ẹni Tinubu ti dorí ẹ̀ kodò tí ò jẹ́ kán rí ṣe mọ́. Ó ń bí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn nínú. Ṣùgbọ́n àwa tá a jọmọ Yorùbá ṣáàrí jẹ. Ẹ kàn ń fetí ń gbọ́ ni. Ọmọ Yorùbá ni minister for this. Ọmọ Yorùbá ni commissioner for this. Ọmọ Yorùbá ni chief of police. Ọmọ Yorùbá ni chief of army. Ọmọ Yorùbá ni chief of custom. Ọmọ Yorùbá ni this. Ẹ kàn ń fetí yín gbọ́ ni. Níjọ́ tẹ́ ẹ ti yàn wọ́n. Kí ni àǹfààní tí wọ́n mú wá sílẹ̀ Yorùbá? Mo béèrè lọ́wọ́ yín, mo challenge yín ni. Ẹ sọ àǹfààní tí wọ́n mú jáde fúnlẹ̀ Yorùbá. Ẹ sọ fún wa, a fẹ́ gbọ́. When we are talking of population, Yoruba land is over 50 million. Nigeria lè pé fún yín ní 20 million, pé 20 million ní Yorùbá.
wọ́n lè pé fún yín ní 30 million pé 30 million ní Yorùbá, but we all knew pé pẹ̀lú tí òtítọ́ àtòdodo we are over 50 million. Nígbà tó ṣe last census olóye tí Ondo State jẹ́ o, Ondo State is around 6 million. Nígbà tó ṣe census tó ṣe last, Ondo State around 6 million l'Ondo State. Mo dẹ̀ fẹ́ sọ fún yín pé kí ni rate àwọn tó ti kú lẹ́yìn ìgbà yẹn compare to àwọn tó ti bímọ lásìkò yìí. Nínú family mi, bàbá nìkan ló sì kú, ìyá sì wà láyé. Ọmọ tí wọ́n kà ń gbà yẹn, ọmọ mẹ́rin tí bàbá yẹn ní nígbà yẹn, ọmọ mẹ́rin, bàbá àti ìyá ó jẹ́ àwọn mẹ́fà nínú family. Ní ìgbà tán ṣe last census, bàbá ti wá kú, ó kù ìyá àtàwọn ọmọ mẹ́rin ó jẹ́ 5 abẹ́kọ̀ọ́. Kẹ́ ẹ bá lè mọ̀ wípé rapidly ìyàtọ̀ ti wà. Àwọn ọmọ mẹ́rẹ̀ẹ̀rin tí ìyá nígbà yẹn tí wọ́n kà, ẹ má wá gbàgbé o, àwọn mẹ́rẹ̀ẹ̀rin ìkànnù wọn ti ṣègbéyàwó, ó ti bímọ 4 míì. Ìkejì ti ṣègbéyàwó, ó ti bímọ 3. Eléyìí náà ti ṣègbéyàwó, ó ti bímọ 2. Eléyìí ó ti fúnyàn lóyún, ó ti bímọ 1, ṣùgbọ́n kò ṣègbéyàwó. Ẹ calculate ẹ̀ kẹ́ ẹ rí difference tó wà ní population wa. So tí bá sọ fún yín pé Ondo State alone tó ń bá ṣe census ní ti òtítọ́ àti òdodo as at today, kì í ṣe pé kó Ondo State máa wọ 8 to 9 million. Mi sọ àwọn other state o, mi sọ Ọ̀yọ́ State, mi sọ Ògùn State, mi sọ Èkó State. So nínú population yẹn, mélòó nínú wọn ni minister fẹ́ rí tó fẹ́ ràn lọ́wọ́? Mélòó nínú wọn ni ẹgbẹ́ tó kún olórí àwọn ọlọ́pàá ló fẹ́ mọ̀ bóun fẹ́ ràn lọ́wọ́? Mélòó nínú wọn lọ̀gá custom fẹ́ ràn lọ́wọ́? Mélòó nínú wọn lọ̀gá sójà fẹ́ ràn lọ́wọ́? Jerry, tí n bá sọ̀rọ̀, mo mọ ìdí tí mo ṣe ń sọ tí mò ń sọ yìí, because wọ́n ti Nàìjíríà ti dé ibi tó jẹ́ pé ó yẹ kó ní kálukú ká jókòó ká tún èrò yìí pa. Kò sí nǹkan tí Tinubu lè ṣe bó ṣe wà lẹ́nu ìjọba yìí, kò sí àrà tó lè dá. Mo lè fi gbogbo tí mo ní láyé búra fún yín. Tí Tinubu bá ṣe tó wá tiẹ̀ dáa, tí Tinubu bá kúrò ńbẹ̀ tí mi ìbá dé, á bàjẹ́. Torí gbogbo nǹkan tí Tinubu bá gbé kalẹ̀, á bà gbogbo ẹ̀jẹ̀, á gbé tiẹ̀ wá. That is Nigeria you are living in. That is Nigeria tájọ wà nú ẹ̀. Nigeria tájọ wà nú ẹ̀ nìyẹn. Á bà gbogbo ẹ̀jẹ̀, á dàrú, á gbé tiẹ̀ wá. Ìjọba mi ni. Ṣùgbọ́n mo fẹ́ kí gbogbo wa ká understand wípé Nàìjíríà ò ní ìpinnu rere kankan fún anybody. Àti wípé gan à ń tanra wa tá a fi sọ pé ibìkan jẹ́ Nàìjíríà ni kò sí tó ń jẹ́ Nàìjíríà. Ẹ jókòó ẹrù àròjinlẹ̀. Ṣé bá a ṣe fẹ́ máa bá lọ rèé? Ẹ wá wo nǹkan táwọn ọmọ Fúlàní ṣe ń sìn o. Ìdí tí wọ́n fi ń ṣe gbogbo tó ṣe ni pé inú ń bí wọn. Inú ń bí wọn gidi. Torí pé kí ni bí Tinubu ṣe wà ńbẹ̀ yìí ó ń bí wọn nínú. Kì í ṣe àwọn nǹkan tí Tinubu ń ṣe precisely gan ló ń bí wọn. Inú ṣáà bí wọn pé Tinubu wà ńbẹ̀. Àwọn ọmọ Ìgbò ń gbìyànjú àti dojú ìjọba Tinubu dé. Àwọn Fúlàní ń gbìyànjú àti dojú ìjọba ẹ̀ dé. Tinubu fúnra rẹ̀ kò sí tó lè ṣe fún ọmọ Yorùbá, kò sí ìrànlọ́wọ́ tó ṣe fún wa. Kì í kúkú ṣe pé òun ni ò fẹ́ ṣe, bí kì í ṣe tó bá ń lẹ̀. Ní tó bá ń lẹ̀ ni òun ni gbogbo ẹ̀ fi nira, òun ni gbogbo ẹ̀ fi le kókókókó. Kì í ṣe Tinubu ni ò fẹ́ ṣe. Àti wípé ṣé ká tiẹ̀ sọ wípé Tinubu fúnra ẹ̀ mọ̀ pé kò sí kankan, which is fact. Tinubu fúnra ẹ̀ mọ̀ pé kò sí kankan nínú Nàìjíríà. Ẹ má gbàgbé pé mo fi Nàìjíríà wé kankan fún yín. Mo ní Nàìjíríà ó dàbí mọ́tò àlòkù. Mọ́tò tó jẹ́ pé àwọn bíi 3 àbí 4 ló jọ ní mọ́tò yẹn. Eléyà débẹ̀ àlóhùn fẹ́ wá, wọ́n ní kó wá. Ngbò bá wà débì kan, kò ní sáfìsì ẹ̀, kò ní ṣe tó yẹ kó ṣe. Mọ́tò ẹ̀ ó dẹnu kọlẹ̀. Òun náà bọ́ síbẹ̀, ó yọ tó fẹ́ yọ lára mọ́tò bá tiẹ̀ lọ, ó filẹ̀.
ẹni tó kàn tó yẹ kó wá òun náà bọ́ síbẹ̀ nígbà tó gbìyànjú ó rí pẹ́ńjì mọ́tò yẹn sì ń ṣiṣẹ́ díẹ̀díẹ̀ ó kìkì ẹ̀ mọ́tò dáhùn ṣùgbọ́n kò lè rìn nígbà ó ṣe wàhálà títí tí ò rí wà òun náà bọ́ lẹ́nu mọ́tò ó yọ steering mọ́tò ó yọ lọ ó filẹ̀ ó ní ẹni tó kàn kó wá wá ìyẹn náà débẹ̀ ó rí pé kò sí steering kò sí kankan nínú mọ́tò yìí ó wò títí kí ni kò ń ṣe ó wojú wo ẹ́ńjìn mọ́tò ó yọ ẹ́ńjìn yẹn ó yọ lọ ó fi mọ́tò pàlàfo ó filẹ̀ ó ní ẹni tó bá kàn kóun náà dé ìyẹn náà débẹ̀ ó wò sùsùsù mọ́tò yìí kò jẹ́ sí kankan mọ́ jẹ́ yọ síìtì méjì tíwájú yìí kí n yọ lọ ní tèmi òun náà yọ síìtì ó yọ lọ bọ́ọ̀rọ̀ nàìjíríà ṣe rí nìyẹn now nàìjíríà kò ní ẹ́ńjìn mọ́ kò ní steering mọ́ kò ní kíkì mọ́ kò lẹ́nìtì wọ́n wá ní Tinubu wọ́n ní expert driver ni pé kó wá wá ẹjọ́ báwo ló ṣe fẹ́ wá. Tell me magic wo ló fẹ́ fi wá mọ́tò tí ò lẹ́ńjìn tí ò ní kankan and this problem comes from ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ̀yin lẹ́mọ̀ òtítọ́ tẹ́ ẹ kọ̀ tẹ́ ẹ sọ tọ́lọ́run dẹ̀ máa bí mi iṣẹ́ pé fún yín o torí mi náà fẹ́ dàgbà ṣùgbọ́n òtítọ́ ọ̀rọ̀ ó máa ń dàbí ìgbà téèyàn bá ṣẹ́pè ni òtítọ́ ọ̀rọ̀ ó máa ń dàbí ìsọkúsọ ni gbogbo yín lẹ máa jí iṣẹ́ yín lọ́dọ̀ Ọlọ́run ọba aláwùrà gbogbo ìṣẹ̀dá ọmọ Yorùbá pátápátá tí yà ń jẹ tí wọ́n ń wá lò nínú ebi nínú ìṣẹ́ nínú ìyà ìṣẹ̀dá gbogbo wọn á béèrè lọ́wọ́ yín ẹ̀ lè escape ẹ̀. You can never escape it. Nígbà tẹ́yìn fúnra yín rí òtítọ́ mo rántí pé mo pariwo kó tó ṣe lẹ́sùn mo ní ẹjọ́ ẹ má gbogbo yín agbára tẹ́ ẹ ní ẹ papọ̀ and that is fact ẹ̀yin èèyàn mi tó bá jẹ́ pé gbogbo àwọn àgbààgbà Yorùbá bàbá Ayọ̀ Adébánjọ kó jáde àwọn Fálànà kan jáde àwọn ọba kan jáde kó ṣèpàdé kan foríkorí kan sọ pé ní ilẹ̀ Yorùbá àti wa yìí kò sí election tẹ́ ẹ̀ bá ti jẹ́ ká jókòó àpérò kájọ tún ọ̀rọ̀ wa rò ní Nàìjíríà bóyá ká sì jọ máa ṣe tàbí ká má jọ ṣe mọ́ tẹ́ ẹ̀ bá ti jẹ́ kájọ rò ó ká dẹ̀ conclude tá a bá fẹ́ ṣe tó bá wá tiẹ̀ jẹ́ restructuring nílẹ̀ béèrè fún gbà yẹn á tiẹ̀ mọ̀ pé béèrè fún kankan you are not requesting for restructuring you didn't request for restructuring you didn't request for new constitution you didn't request for anything ẹ pariwo pé Tinubu ló lè ṣe é Tinubu ló lè ṣe Tinubu kó lọ wa mọ́tò tí ò lẹ́ńjìn mọ́ kó lọ wa mọ́tò tí ò ní steering kó lọ wa mọ́tò tí ò sí síìtì nínú ẹ̀ tí ò lẹ́ni tí ẹni Tinubu ló lè wá ẹni kó lọ wá Tinubu ti débẹ̀ sí ṣe bẹ́ẹ̀ rí bó wá ẹkún ni gbogbo yín sùn ẹ̀yin àgbààgbà yìí náà ni o ẹ̀yin la máa bí ẹ̀yin la máa béèrè lọ́wọ́ ẹ̀ ẹ̀yin tí àwọn wò mí TikTok over 60 kí ló dé tí mi ò rí 1000 like 1000 like nínú 60 èèyàn kábà kò yẹ kó rí bẹ́ẹ̀ náà mi ní kẹ́ ẹ fún mi ní gift bẹ́ẹ̀ bá fún mi màá dúpẹ́ lọ́wọ́ yín bẹ́ẹ̀ dẹ̀ fún mi no problem ṣùgbọ́n kò sí tó ní kí n má rí 1000 like lọ́wọ́ yín over 60 kábà kò dáa bẹ́ẹ̀ náà. Tinubu ń tiraka ó ń gbìyànjú ó ń làkàkà ó ń sásọ̀tún ó ń sásòsì bóyá àwọn á rí kankan bóyá àwọn á díẹ̀ ṣe kankan ó ń ṣe gbogbo wọn yẹn kẹ́yìn náà bá lè rò pé ó ń ṣe nǹkan ni o Tinubu mọ̀ pé kò sí kankan nínú Nàìjíríà mọ́ dáàdi wa lọ jẹ́ orúkọ bẹ́ẹ̀ ni he wants to be addressed as former president of Nigeria kóhun tó kúrò láyé thank God tí wọ́n bá máa dárúkọ ẹ̀ wọ́n ní president of Nigeria tó bá parí tó lọ wọ́n ní Mr. President ló sì máa jẹ́ former president of Nigeria ní tí dáàdi wa ń fẹ́ nìyẹn ṣùgbọ́n ẹ̀yin ọmọ Yorùbá ẹ jókòó ẹ láròjinlẹ̀ ṣé àwọn ọmọ Ìgbò ṣé wọ́n fẹ́ràn Yorùbá ṣé ọmọ Yorùbá ṣó fẹ́ràn Fúlàní ṣé Fúlàní ṣé wọ́n fẹ́ràn Ìgbò tí ìdáhùn yín bá ti jẹ́ pé rárá pé kò jọ dé kí ló dé tẹ́ ẹ̀ ń gbèsè yín ọ̀tẹ̀ kí ló dé tí gbogbo yóò jẹ́ kájọ pẹ̀lú pọ̀ kájọ kéde fún gbogbo àgbáyé pé Nàìjíríà ò kìí ṣe kan ẹ pín wa kó ní kálukú máa lọ.
as far as I'm concerned, Nigeria can never be great. Igbo, Nigeria will never or can never be great. Níwọ̀n ìgbà tí Igbo bá ń jẹ́ Igbo, tí Yorùbá ń jẹ́ Yorùbá, táwùsá dẹ̀ ń jẹ́ Haúsá, tí Fúlàní jẹ́ Fúlàní, táwa mẹ́tẹ̀ẹ̀ta ò dẹ̀ lè gbọ́ra wa yé láéláé. Bí mo ṣe wà báyìí, mi ò gbéde Haúsá, mi ò gbéde Fúlàní, mi ò dẹ̀ gbọ́ Igbo. Níwọ̀n ìgbà tí ò ti sí ọgbọ́n ẹ má jẹ́ parọ́ fún yín o, Nàìjíríà ò lè tẹ̀síwájú. Ẹ mọ̀ ké náà ni. Òtítọ́ ọ̀rọ̀ ó dàbí èpè ni. Òtítọ́ ọ̀rọ̀ ó dàbí ọmọ ìyá àsọkúsọ. Àwọn ọmọ Haúsá ti jẹ́ kẹ́ ẹ mọ̀ sí nígbà táwọn ń ṣe wọn ò jáde o, ṣùgbọ́n Tinubu wà ńbẹ̀, wọ́n kó flag Russia, wọ́n ní kí Russia wá take over, wọ́n ní God, wọ́n tún sọ débi pé wọ́n ní kí military wá take over, wọ́n tún gbé man kan jáde, wọ́n ní our next president our next president. Bẹ́ẹ̀ òbí a máa rí fọ́tò yẹn gbé jáde, our next president. Wọ́n bọ̀ máa bá yín gbé jáde nsìn, our next president. Sójà ni o, wọ́n tún bẹ̀ pé kó wá take over. Wọ́n ní kó wá take over, mò ń bọ̀. Mi ò rí fọ́tò yẹn o. Fọ́tò yẹn bí. Wọ́n ní kó wá take over, wọ́n náà wà àwọn next president. Jesus Christ of Nazareth. Ẹ̀yin ọmọ Yorùbá, this time around I have no issue with the politicians. Ẹ̀yin ọ̀dọ́ Yorùbá tẹ́ ẹ nífẹ̀ẹ́ láti ṣe òṣèlú, ẹ súnmọ́ bí kẹ́ ẹ gbọ́. Ní kẹ́ ẹ mọ́ ṣòṣèlú yín, ẹ ṣe nú ilẹ̀ Yorùbá. Ẹ pa gbogbo knowledge tẹ́ ẹ ní, gbogbo ọpọlọ tẹ́ ẹ ní, gbogbo ọgbọ́n tẹ́ ẹ ní, ẹ papọ̀, ẹ jẹ́ ká máa fi nu àsíá yìí sókè, ká pariwo fún gbogbo àgbáńlá ayé wípé Yorùbá fẹ́ jáde nú Nàìjíríà sẹ́. Tẹ́ ẹ bá ti kọ̀ tẹ́ ẹ jẹ́ ká ṣe léyìí, ó léwu. Ó léwu o, because tí Tinubu bá gbìyànjú tó parí ìjọba ẹ̀ tó lọ, tẹ́ẹ̀dẹ̀ pariwo tẹ́ẹ̀jẹ́ káyé gbọ́ pé ìta fẹ́rẹ̀ tánọdá president bá wọlé, ẹ pẹ̀lẹ́ o, tẹ́ ẹ bá jáde tẹ́ ẹ ní Yorùbá nígbà yẹn, torí wọ́n á fi mú yín, wọ́n á fi fọ́n fèrè. Mo lè bẹ́ẹ̀ tiẹ̀ pẹ̀lú yín. Ojú báyìí lẹ fi mọ́ rí anything nípa Nàìjíríà. Tí Tinubu bá lọ, tí ò jẹ́ kí Nàìjíríà pín, kí Yorùbá ṣe tiẹ̀, anybody tó bá padà bọ̀ tó bá wọlé, ojú báyìí lẹ́yìn Yorùbá fi mọ́ rí anything, ní gbóòórùn ẹ̀ rárá. Mo lè fọwọ́ ẹ̀ sọ̀yà fún yín ní tí gbogbo yín dẹ̀ mọ̀ ni. Ìbáàjẹ́ Ìgbò náà gbé fún, ìbáàjẹ́ Haúsá àbí Fúlàní, ojú báyìí lẹ fi mọ́ gbọ́ pé position báyìí, position báyìí, position báyìí, position báyìí. Ojú lẹ fi mọ́ rí, etí lẹ fi mọ́ gbọ́. Ní kíni kò ní sí single contract tí wọ́n award wọlé Yorùbá, máa guarantee yín ni. It is better now. It is now or never. Ẹ jẹ́ ká kéde ìnira yìí pọ̀. Bọ̀ èmi dúró lórí òtítọ́ o. Òótọ́ pọ́lísì tí Tinubu gbé wá ó lè jẹ́ kí ìnira yẹn tún pọ̀ sí. Ṣùgbọ́n kì í ṣe Tinubu ló fa ìnira. Mo rí pìtì ẹ gbogbo gbàṣẹ́. Ṣé ara ṣe ń ní àwọn èèyàn ni ké bára níyín nígbà tí Buhari ń jẹjọba ni? Ké pé ara níyín ni nígbà Buhari wà ńbẹ̀. Ìgbà Jonathan ké bára níyín ni. Kì í ṣe Tinubu ló fa ara níní. Tinubu lè pakun, ó
ó lè dákún ìyẹn ò sọ pé òun ló mú wá, ara ti ń níyín tẹ́lẹ̀. Tó bá yẹ para ò níyín tẹ́lẹ̀ tí Tinubu bá gbé pọ́lísì tó mú ara ní àwọn èèyàn wá, everybody á mọ̀ pé Tinubu ló gbé kinní wá, dẹ́ni ìnira yẹn á mọ níwọ̀nba, kò ní rí bó ṣe rí. Mo ti sunkún darí lẹ́ni ẹ̀yin tèmi, kí ló fa ẹkún mi? Mo ní 17,000 àkáǹtì, mo ń yan, mo ń ṣakọ, inú mi dùn pé mo lówó. Mo lówó tó wà lákàntì, màmá manage ẹ̀, máa rọra máa yọ lò díẹ̀díẹ̀ àfọmọ bọ̀ yìí, ká má tiẹ̀ lè tì mí kí n kọlu ọmọ ẹlẹ́yin, kẹ́yìn fọ́ kí n má lè rí 5,000 ẹ̀kọ́ fún, torí 5,000 náà ń tẹ̀yìn sí. Mo wá reserve ẹ̀, èmi náà yan fandafanda, mo wá nú ilé, mo wá bá ìyàwó mi, màámi, ó yá ẹ jẹ́ ń jẹun. Ìyàwó mi ní gáàsì tán. Gáàsì ó dáa o, ìsáàní ṣe kí n má jẹun, ẹ gba káàdì, ẹ lọ fìlì gáàsì. Nígbà máa débi tán ti fẹ́ fìlì gáàsì, wọ́n bá ní owó sínú. Ó mà ṣe o, ọ̀rọ̀ tí mo sunkún sí. Owó ò sínú káàdì kẹ̀, wọ́n ní kò sówó. Mo bá wo fóònù mi, mo check, wọ́n ní báǹkì yọ 16,000, wọ́n náà fi ṣe card maintenance, wọ́n yẹ card maintenance yìí, dollar account àbí kí náà pé wọ́n ní dom account, dollar card, dollar master card, wọ́n ní 16,000 naira for maintenance. Mo bú sẹ́kún, ó kù 1,000 ní account. Bí mo ṣe bá yín sọ̀rọ̀, ebi ń pa mí o, torí ìyàwó mi àtàwọn ọmọ tó wà níbí báyìí wọn ò jẹun o, ààrẹ ọgbọ́n dá o. Mi ò sọ eléyìí torí pé mo fẹ́ kẹ́ ẹ fún mi ní owó yẹn, mo ń sọ kẹ́ ẹ bá lè mọ level ìyà tó ń jẹ àwọn èèyàn ni. Ṣé bẹ́ẹ̀ mi ní 17 ni wọ́n rí yọ, ẹlòmíì ò ní 1,700, ẹlòmíì ò ní 17 kọ́bọ̀ sínú àkáǹtì, kò ní ìrètí kankan. Kẹ́ ẹ bá lè mọ bí rate tí ìyà fi ń jẹ àwọn èèyàn lójú méjèèjì, kẹ́ ẹ bá lè mọ level tí ebi fi ń pa àwọn èèyàn. But kì í ṣe àsìkò Tinubu yìí ni ìyà yẹn ṣe bẹ̀rẹ̀ sí ní jẹ àwọn èèyàn. Ìyà ti jẹ àwọn èèyàn tipẹ́tipẹ́. Pọ́lísì Tinubu lè wá increase ẹ̀ kó jẹ́ kó pọ̀ sí, ìyẹn ò ń ṣe tuntun. But either Tinubu ṣe kò ṣe, bẹ́ẹ̀ lòmíì ń bọ̀ ó tún máa increase, ẹ lọ kọ sílẹ̀. Ẹ mọ̀ pé mo máa ń tẹnu mọ́. Mo sọ̀rọ̀ yìí níwájú gómìnà, àwọn èèyàn pariwo. Mo ní kí ni ìdánilójú lójú pé tí Tinubu bá parí tó bá lọ, wọn ò ní ta ráìsì ní 150 àbí 200. Ṣèbí tí Tinubu bá lọ ni mo ń sọ, mo lè bẹ́ẹ̀tì ẹ pẹ̀lú yín. Ìwọ tó bá mọ̀ pé o tó bẹ́ẹ̀ pórí ẹ̀ wà bẹ́ẹ̀, wá bẹ́ẹ̀tì ẹ pẹ̀lú mi. Kí Tinubu tó parí ìjọba ẹ̀ tí wọn bá ti ní ta ráìsì ní 150,000, come let's bet. Ẹ kọ déètì èdè sílẹ̀. I think today is 7th of August. Ọjọ́ keje nínú oṣù kẹjọ lè ní. Ẹ lọ kọ sílẹ̀. Kí Tinubu tó parí, tí ráìsì ò bá ti wọ 150,000, ẹ fi kan rẹ́ mi nímú, ẹ kọ ìdí sílẹ̀. Fáàtì ni reality ni, kì í ṣe pé reality ni, fáàtì ni. Àbálọ àbábọ̀ gbogbo ohun tí mò ń tẹnu mọ́, ẹ̀yin ọmọ Yorùbá, ẹ fi òṣèlú ṣiṣẹ́, gbàgbé òṣèlú for now. Ẹ jẹ́ ká unite, ká pariwo fún ayé pé in táwa ń fẹ́ òun ni pé kóníkálukú àwa náà fẹ́ lọ. Àwọn Fúlàní ti sọ pé àwọn ń lọ, wọ́n ti gbé flag Russia sókè. Kí lẹ̀yin àgbààgbà Yorùbá tún wò? Kí lẹ tún wò? Àgbààgbà Fúlàní wọ́n ti sọ̀rọ̀, wọ́n ní lílọ làwọn fẹ́ lọ. Àgbààgbà Fúlàní ti sọ̀rọ̀, wọ́n ní lílọ làwọn fẹ́ lọ. Àwọn ọmọ Ìgbò ṣe máa sọ, wọ́n ní lílọ làwọn fẹ́ lọ. Àìdá olóòótọ́ ní tàbó nírọ́, wọ́n ṣáà ń sọ pé àwọn fẹ́ lọ. Kí lẹ̀yin Yorùbá ń wò? Why táwọn àgbààgbà Yorùbá sì insist tí wọ́n sọ̀rọ̀? Mo wọ́ndà ẹnìkan sọ̀rọ̀, ó ní Nàìjíríà lè ní, ó ní Yorùbá ló sì hold ẹ̀. Ó tí ì bá ṣe Yorùbá ni, ó ní Nàìjíríà ìbá ti pín. Kí ló dé ẹ̀yin ọmọ Yorùbá? Ṣé ẹ fẹ́ kí ìyà pa wá ni? Ṣé ẹ fẹ́ ká máa jìyà lọ bá ṣe rí ni? Ẹ wò wá ṣe láàánú. Àwa náà ń bímọ sílẹ̀, àwọn ọmọ yìí kéré, kí la fẹ́ fi sílẹ̀ dè wọ́n? Ọmọ yín fẹ́ wọ secondary school lẹ́ni, òun ná 100,000. Ọmọ yín ó
ó ṣe common entrance ó fẹ́ wọ secondary school òun ná 100,000 even more. Kí ni dá èló lọmọ yẹn wá fẹ́ máa fi sanwó school ọmọ tiẹ̀ nígbà tí òun náà bá bẹ̀rẹ̀ sí ní bímọ. Já jókòó ká láròjinlẹ̀. How much did your parents spend when you want to enter secondary school? Nígbà tí wọ́n fẹ́ wọ grammar school èló làwọn òbí ẹ̀ ná? Ṣé wọ́n ná 20 naira? Àtàṣọ school ẹ, àti bàtà school ẹ, àtowó school ẹ, àti ìwé school rẹ, ṣé wọ́n ná 20 naira? Today, what you want bímọ, ò ná 100,000. Kí ni ìdánilójú pọ̀ mọ́ ẹ ò ní ná 10 million tọ́mọ tí ẹ bá fẹ́ wọ school? Ṣé bó ṣe máa lọ nìyẹn? No, ẹ jẹ́ ká rò ó. Àwọn orílẹ̀-èdè kan dẹ̀ rèé o, tọ́mọ tí wọ́n bá fẹ́ wọ school ọ̀fẹ́ ni o. O ò ní san owó, o ò ní ṣe anything. Ọmọ yẹn á wọ school, á kàwé lọ́fẹ̀ẹ́, á jẹ oúnjẹ ọ̀fẹ́ ní school. Ọ̀dẹ̀ ní tá a ní o, ìta wà ní, tá a fi ń sọ̀rọ̀ ajé, àwọn ò ní o. Kí ló dé ọmọ Yorùbá? Ẹ jẹ́ ká no. Ẹ try kí understand bí kan ṣe kí ọ̀rọ̀ yóò ń ṣí ọ̀rọ̀ ìkórira. The way things are going, ẹ jókòó kẹ́ rò ó. A lè máa bá lọ bí eléyìí. Àwa à ń fi ìyà yẹn jẹ wá. A dẹ̀ ń rẹ́rìn, à ń pamọ́ra. Ṣé a tún fẹ́ gbé ìyà yẹn, a fẹ́ gbé aṣọ ìyà yẹn, a fẹ́ bọ́, ká tún gbé sílẹ̀ fáwọn ọmọ ni? Ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí a dẹ̀ ń tà ń ra wọlé tó dẹ̀ jẹ́ pé ó jẹ́ kí nǹkan bàjẹ́. There are many things tí Yorùbá ò fúnra sí. Ṣé rí mo fẹ́ sọ gangan fún yín? In the next 10 years, if care is not taken, kò ní sí tó jẹ́ Yorùbá mọ́ sẹ́. Because ẹ̀yin ọmọ Yorùbá, ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tọ́lọ́run fi kẹ́ wa là ń pàtì. Wọ́n wọlé sí wa lára débi wípé àwọn pípù yìí. Number one, ẹ ti ń pa èdè yín, ẹ ń pa mọ́ra ní tó challenge ó ní Ọmọlúkà wà kàn máa sọ Yorùbá okùn tí ẹ lè speak English. But English is not my language. I am a Yoruba man and I will continue to speak Yoruba language. At least níwọ̀n bá díẹ̀ mo sì lè sọ òyìnbó náà. Bí ò tiẹ̀ jága ara lọ, mo sì lè sọ òyìnbó. Ṣùgbọ́n òyìnbó òun ṣèdè mi. Òyìnbó mélòó ló wá sílẹ̀ Yorùbá tó wá sọ tí mo force ẹ pé kó sọ Yorùbá? So you don't force me to speak English. Even if I was elected to Nigeria Assembly lẹ́ni, I will let them know that Yorùbá mi ni màmá sọ. At worst, my employer ni tá máa bá mi interpret fún wọn. It's not that I cannot speak English. I will employ that person. Tí bá ti sọ Yorùbá mi máa bá mi túmọ̀ ẹ̀ fún wọn. As far my people voted for me, tí mo dẹ̀ débẹ̀, màmá jẹ́ ká understand pé Yorùbá ni màá sọ. Anywhere in the world, I will speak Yorùbá. Ẹ ti gbàgbé èdè yín, àṣà yín, ẹ ti fi gbogbo ẹ ti fi gbolẹ̀. Mọ̀ ọba aládé gan sọ fún yín tó gbé tó kó àṣà àti ṣe yín tó bá yín fi ń gbolẹ̀. So ẹ rí pé there are many things, there are many ways tó fi yẹ kẹ́yìn ọmọ Yorùbá jí. Ẹ jẹ́ ká jí gìrì, ká jí òdodo. Things are not going well. Tá a bá máa wíta ìwé ẹ̀ láyé ń lọ sópin ẹ̀yin tẹ́ ti gbé ẹ̀sìn, tẹ́ ti gbèrú sórí. Ayé wo ló ń lọ sópin? Ayé ò lọ sópin ní Amẹ́ríkà. Ayé ò lọ sópin ní Canada. Ayé ò lọ sópin ní London. Ayé ò lọ sópin ní Australia. Kò lọ sópin ní Germany. Àwọn èèyàn máa ń jẹun, wọ́n máa ń yó. Àwọn ọmọ máa ń kàwé, ìlú máa ń tòrò. Kí ló dé tó jọ̀dọ̀ wa láyé tí ń lọ sópin tí gbogbo ẹ̀ ń bàjẹ́? Ayé ń lọ sópin. All those things is àwọn nǹkan tó ti fi ń tàn wá ni. It is time for you people to think. Kẹ́ padà wálé, kẹ́ mú gbogbo ọpọlọ pípé tọ́lọ́run fi jogún fún wa, kẹ́ jẹ́ ká jọ gbé yẹ̀wò. If there is anything that is happening in the world today, it is due to what is happening. Either we like it or not. Òpin máa dé bá ilé ayé náà ìjọ kan.
of course òpin adé bá ṣùgbọ́n kó tó di pòpin yẹn dé kí ló dé tẹ́ fi jẹ́ pé pòpin tó dé tẹ̀yìn fúnra yín fẹ́ jẹ́ kí gbogbo nǹkan bàjẹ́ kó dópin. Amẹ́ríkà ò mọ̀ pòpin máa dé ni wọ́n mọ̀ náà bọ̀ síbẹ̀síbẹ̀ wọ́n rọra mọ bó ṣe ń pákéjì ara wọn bó ṣe ń tún ayé ọ̀dọ̀ wọn ṣe. Àwọn Japan China wọ́n ṣàmọ̀ pòpin máa dé síbẹ̀síbẹ̀ wọ́n mọ bó ṣe ń pákéjì ara wọn tára ń dẹ̀ wọ́n tí ìlú wọn ń tòrò. Kí ló ṣe ti wá tó fi jẹ́ pé aṣáàfẹ́ kí òpin dé kó tó di pé òpin dé. Ọmọ Yorùbá kò sí ọ̀nà àbáyọ nínú Nàìjíríà. Ẹ jẹ́ ká pín, ẹ jẹ́ ká jáde, ẹ jẹ́ ká pín, ẹ jẹ́ ká jáde, kò sọ́nà àbáyọ except we want to keep on deceiving ourselves. Ẹ jẹ́ ká pín. Ẹ̀yin young politicians ilẹ̀ Nàìjíríà yìí tẹ́ ẹ jọ ọmọ Yorùbá mo ń bẹ̀ yín ni. You will still be a politician in our own land. Tàlà ń fẹ́ yìí kò sẹ́ni máa dá yín dúró. Ọmọ Yorùbá ni yín. Tó bá jẹ́ yẹn ló ń bà yín lẹ́rù. And I keep on telling you ẹ̀yin olówó wa, ẹ̀yin wealthy people in Yorùbá land. Tẹ́ ẹ fẹ́ support pé ká dá dúró. Ẹni tọ́lọ́run bá ti kọ ní ọlọ́lá, you will remain a rich person. Tá bá gba orílẹ̀-èdè wa. Tá bá gba orílẹ̀-èdè wa, ẹ sì máa remain as a wealthy person. Your business will still continue to move. You don't need to be scared. Débi tí gbogbo yín ti máa sọ pé kò sí tó ń jẹ́ Yorùbá nation torí ẹ̀rù ń bà yín. Ẹ̀yin tẹ́ ẹ ní chọ́ọ̀chì káàkiri, ẹ nídìí láti jẹ́ kẹ́rù bà yín. Ṣebí chọ́ọ̀chì yín wà láwọn orílẹ̀-èdè tí ò ń ṣe Nàìjíríà. You have branches across the world. Then why must you be scared? Ipe tí Nàìjíríà bá pín àfẹ́ ti church yẹn. Ẹ ronú jinlẹ̀. Ẹ wo bó nǹkan ṣe ń lọ nílùú. Ẹ wo báwọn ọmọ Fúlàní ṣe ń ṣe, ẹ wo báwọn ọmọ Ìgbò ṣe ń ṣe. Mo sọ fún yín categorically ni òtítọ́ ọ̀rọ̀ ó máa ń dàbí ìsàkúsọ náà ìsọkúsọ rádà. Ó máa bó ṣe máa ń rí lójú gbogbo èèyàn nìyẹn torí pé kí ni gbogbo bí nǹkan ṣe ń lọ gbogbo ẹ̀ ló ní pílánì ní gbogbo ẹ̀. Gbogbo nǹkan tó wọ́n gógó nílùú ẹ má rò pé Tinubu gan ló kọ̀ sí ẹ̀. Tẹ́ ẹ bá ṣèwádìí yẹn mọ̀ pé ó ní ọwọ́ àwọn kan nínú. Ẹ jẹ́ ká sọ òtítọ́ fúnra wa níbi tó ti tọ́ wà. Tinubu ò dáa àgbà bẹ́ẹ̀ ṣùgbọ́n ọ̀wọ́n gógó nǹkan ṣé gbogbo ẹ̀ ní Tinubu fà. Ẹ jẹ́ ká jókòó ká rò ó. Because tẹ́ ẹ bá kọ̀ tẹ́ ẹ gbé ìgbésẹ̀ lénìí àfàìmọ̀ kó mi má tẹ̀yìn ògbìn lẹ́nu fọmọ Yorùbá. Mo ti sọrí kí n tó máa lọ màá tuntun sọ fún yín. Àwọn Àrẹwà wọ́n ti pláàni ara wọn. Wọ́n lówó tán fẹ́ ná, wọ́n ti ṣètò ẹ̀ sílẹ̀. Wọ́n ti láṣìá, wọ́n láńtẹ́ẹ̀mù, wọ́n ní sójà, wọ́n ní everything set. Wọ́n dẹ̀ láwọn orílẹ̀-èdè tó fún wọn ní backup pé we will give you support. Wọ́n ní the same thing làwọn ọmọ Ìgbò. Kí ni plan ẹ̀yin ọmọ Yorùbá? Kí ni plan yín ẹ̀yin ọmọ Yorùbá? Ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire. Àwọn èèyàn kan challenge mi wọ́n lọ́mọlúkà ò jẹ́ kán dá ṣètò ẹ. Mo fẹ́ fún àwọn èèyàn láyè kán pè bó tiẹ̀ jẹ́ èèyàn mẹ́ta. Nọ́mbà tẹ́ máa pè sí rèé. Tí n bá dẹ̀ ti retí yín in the next 2-3 minutes tí anybody ò pè a máa parí ètò. Àwọn èèyàn ń query mi wọ́n lọ́mọlúkà ò kì í jẹ́ kán pè sórí ètò ẹ. Màá jẹ́ kẹ́ ẹ pè sí 070-4609-2484 070-4609-2484 nọ́mbà yẹn ni mo ti pín sójú fọ́nrán yìí. Ẹ pè wá wọlé kẹ́ ẹ jẹ́ kí n gba ìpè méjì tàbí mẹ́ta kí lẹ rí sí tó lọ. Ṣé pẹ̀lú bó ṣe ń lọ ìṣèrètí kan wà fún Nàìjíríà mọ́? Ṣèrètí wà fún ọmọ Yorùbá pẹ̀lú bó ṣe ń lọ yìí? Tá a bá tètè fi gbé bọnu ká jáde nínú ìgbèkùn yìí. Ẹ̀yin ni kẹ́ ẹ bá mi sọ sí. Èmi ti sọ máìdì mi. The rest is on your court. Ó yá bá a pè 070-4609-2484 070-4609-2484. Àwọn tèmi ti ń pè wọlé o. Ẹ pè.
Oya 070-460-92484 ẹ bá wa dá sí o pẹ̀lú bó ṣe ń lọ yìí kí lẹ lérò pé ká ṣe kí ni ká ṣe kí làmọ̀ràn yín fáwọn ọ̀dọ́ tó sì gbàgbọ́ nínú wọn Nàìjíríà ẹ jọ̀ọ́ ẹ bá mi dá sọ̀rọ̀ yìí ẹ má jẹ́ kó jọ Ọmọlúkà nìkan ẹ jọ̀ọ́ we have only 5 minutes péré ìṣẹ́jú 5 péré mo ní ìṣẹ́jú 5 péré ó tiẹ̀ tún ti dín kan báyìí ó di ìṣẹ́jú 4 minutes ìwọ tó dẹ̀ ń wò mí tó dẹ̀ lè pè máa kọ ìbùkún ní fórílẹ̀-èdè Yorùbá máa kọ jáde ní tiẹ̀ ní kíákíá máa kọ jáde ìbùkún ní fún orílẹ̀-èdè Yorùbá óyá ẹ máa kọ ẹ máa bá mi kọ óyá 4609484. Óyá ká gba ìpè kan àbí méjì ó kù ìṣẹ́jú méjì péré tá máa fi round up. Nọ́mbà yẹn ni mo ti gbé sójú fọ́nrán yẹn o 460924884. Óyá bó ti ẹ̀jẹ̀ yàn kan àbí méjì ká gbà á ká máa lọ. Kí ló dé tó ń kọ́ọ̀tì nígbà bá wa parí sí wọn a máa pè wá wọlé. Ẹ̀yin tẹ́ ń wò wá ẹ pè ẹ jẹ́ ká gba ìpè yín let us receive your call contribute please God will bless you please contribute. Ẹnìkan ní Nigeria has expired of course yes. Based on the amalgamation agreement of 1914 Nigeria should consider going separate ways. Professor Ango Abdullahi of Northern Elders Council ló sọ bẹ́ẹ̀. Northern Elders Council ló sọ ó ní Nigeria has expired. Based on amalgamation agreement of 1914, Nigeria should consider going separate ways. Professor Ango Abdullahi of Northern Elders Council òun ló sọ. So ẹ̀yin fúnra yín ti rò títọ́. Àwọn fúnra wọn mọ̀ pé Nigeria is no more. So oníkálukú agbọ́dọ̀ pín oníkálukú ṣe ti ara àwọn Fúlàní náà ló sọ yìí o. So what are we waiting for? Kí lẹ̀yin Yorùbá sì ń ṣe? Ẹ̀yin Yorùbá yìí ní ìṣòro, ẹ̀yin ní wàhálà, ẹ̀yin lógun. Ibo làwọn fẹ́ lọ, Fúlàní làwọn fẹ́ lọ. Ẹ̀yin Yorùbá ẹ̀kọ́, ẹ̀yin àgbààgbà ìkà, àgbà ìkà. Mi ò réyàn pè mí. Màá mi Fágbéwé sà. God will bless you, my mommy. Óyá, ẹ jẹ́ ń gbọ́ yín. Ẹ jẹ́ ń gbọ́. Tó tí ò bá ti sẹ́ni tó pè wá we will call it a day. Ẹ má blame mi pé mi ò jẹ́ kán pé mo tún sójú òpó lẹ́yìn lẹ́ẹ̀pẹ́ o. Ẹ̀yin lẹ́ẹ̀pẹ́ o. Tẹ́ ẹ bá dẹ̀ pè mí tí n bá ti parí ètò tí mi ìbá gbé ẹ mọ́ fi ṣèbínú o. O lẹ́yìn ètò tó bá pè mí a jẹ́ pé o fẹ́ fún mi lówó gáàsì mi. Owó gáàsì mi tí báńkì yọ. Wọ́n bẹ bí mo ti check pé fún wọn burúkú àwọn ebi máa papú ebi ló máa pa wọ́n sùn. Àgbẹ́kẹ̀lé wọn lájá sásán kì í ṣe tèmi. Torí àgbẹ́kẹ̀lé mi ní 70 wọ́n dẹ̀ Ọlọ́run ayé o ìkà àwọn èèyàn ṣe ká o Nigeria Bank ó lágbára o Ọlọ́run. That will be all for today. Ọmọlúkà is my name. God bless you. Gbogbo ẹ̀yin tí ẹ wá tẹ́ ẹ darapọ̀ tẹ́ ẹ bá mi like program yìí tẹ́ ẹ join tẹ́ ẹ share ojú òde tí mo appreciate gbogbo yín pápátá. As you can see, I'm not a cruel person. Kò sí kankan náà àwọn ẹ̀yin ọ̀dọ́ bíi tèmi tẹ́ ẹ ń ṣòṣèlú. Kò sí nínú yín tẹ́ ẹ jọ́ ta mi. Bí nǹkan ṣe ń lọ ló ń dùn wá. But ẹ̀yin náà fẹ́ máa fi step yín lé step táwọn bàbá yẹn lò tó fi sọ wá dẹrú di ọ̀la. Àwa ò wá nígbà yẹn fún yín. Tó bá dé level kan tó bá kan pé ká gbé ìbọn kojú ara wa á jọ gbé kojú ara wa á jọ yìn síra. Ẹni bá máa kú kó kú, ẹni bá yè kó yè. Bàyìí tá a bá jáde bí tá a bá jáde á gbòmìnira òmìnira á dé. But àárín yín bí ọ̀tá
kì í ṣe kò yẹ ká dojú kọra wa ìdí tí a ṣe ń bẹ̀ yín nìyẹn ẹ jẹ́ ká fi mọ̀ ṣọ̀kan ká tètè kúrò nínú wàhálà yìí tẹ́ ẹ bá fẹ́ ṣòṣèlú nílẹ̀ Yorùbá ẹ máa bọ̀ kájọ ṣe é. That is just the fact. God will bless you o. Kọ tí ẹ jáde o, ìbùkún ni fórílẹ̀-èdè Yorùbá o. Mo ti kọ tèmi o. Ìbùkún ni fórílẹ̀-èdè Yorùbá. Tó bá sọ pé ìbùkún ni fórílẹ̀-èdè Yorùbá, ó sọ pé ìbùkún ni fúnra ẹ. Ìbùkún ni fún èmi kankan, ìbùkún ni fún Ọmọlúkà, ìbùkún ni fórílẹ̀-èdè Yorùbá o. Ọmọlúkà ni mo ń jẹ́ o. Tẹ́ bá fẹ́ bá mi sọ̀rọ̀ 07046092484 nọ́mbà náà nìyẹn. Preferably WhatsApp ni o. Tẹ́ bá dẹ̀ pé tí ò lọ ẹ send the message pé Ọmọlúkà pè mí padà màá pè yín ní kánmọ́nkébé kì í pẹ́ mi. God will bless you. Thank you and thank you. Wọ́n má sí bí ó bá kórè wọ̀lú o. Torí lóye.